ẹ máa ń pè ṣìnrìn kú ṣìn ṣìnrìn kú ṣìn lálẹ́ àná ọlọ́run lọ́yọ̀ mi ṣìnrìn kú ṣìn agbanipaná ni ọ wá pa mí ṣìnrìn kú ṣìn. ká ní pé ọ̀gbẹ́ni Aaron tí mo fẹ́ sọ̀tàn ẹ̀ fún yín ká lọ́gbọ́ Yorùbá ni orin ni ọba máa kọ. ẹ má jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ṣe rí ẹ jẹ́ ká kọ́kọ́ bira wa léèrè pé kí lobìnrin fẹ́ ná. èmi máa ń sọ wípé láti bíbá ìdélùú òyìnbó ẹ̀rín ò yàtọ̀ ìwà èèyàn bákan náà ni ṣùgbọ́n bá a bá ṣe rí àǹfààní àti wù sí òun la fi máa ń wo àwọn ìwà yẹn. òun ló jẹ́ kí n fẹ́ mú ìtàn yìí wá sí etí ìgbọ́yín. eléyìí nìkan sì kọ́ ni wọ́n mú wá lágbára Ọlọ́run kọ́ lóun ó fún mi ṣe ìmọ̀ mú wá nípele nípele bí aṣọ àlùbọ́sà tèmi náà bá ṣe ti ń rí gbà báyìí ìmọ̀ mú wá fún yín àwọn ìtàn tí ń ṣẹlẹ̀ nílùú àwọn òyìnbó láwọn ilẹ̀ aláwọ̀ funfun tó ráwọn kan gbà pé àwọn aláwọ̀ funfun yẹn o bí wọ́n yẹ funfun lójú nínú wọn funfun àwa dúdú bá ṣe dúdú lójú nínú wa dúdú wọ́n gbà pé àwọn èèyàn dúdú nìkan ni ìwà dúdú wà lọ́wọ́ wa àwọn kan gbà pé àwọn funfun àwọn ò níwà tí ò dáa àmọ́ àwọn ìwà tiwọn náà tí ò dáa gẹ́gẹ́ báwọn ṣe máa ń polongo tiwa tí ò dáa èmi náà máa polongo tiwọn náà tí ò dáa tán bá ti ń ṣe báyìí àwa náà máa polongo ẹ̀ kẹ́yìn náà lè máa mọ̀ yìí pé nítorí pé àgbọ̀ ń pa ẹ̀ kò túmọ̀ sí pé kò kí ń ṣẹlẹ̀ ẹjọ́ mi ti ń pọ̀ jù. ẹ jẹ́ ká lọ wo ká jọ gbọ́ ìtàn arábìnrin ṣẹ́rí arábìnrin orúkọ rẹ̀ ń jẹ́ Victoria. Victoria ó jẹ́ ọmọ 30 ọdún ó sì ń gbé ní Nevada. Victoria ló wá pàdé arákùnrin kan arákùnrin yìí ń jẹ́ Aaron yìí ó jẹ́ ọmọ ọdún 45 45 years old. So Aaron yìí ó jẹ́ gbajúmọ̀ ní Aaron ó wà lára àwọn gbajúmọ̀ kan tí wọ́n ń ṣe ètò kan tí wọ́n ń pè ní Ghost Adventure ètò orí tẹlifíṣàn ni tó yẹ pé wọ́n máa ń ṣe wọ́n máa gbé kámẹ́rà lọ sí àwọn ibi tó yẹ pé ẹ̀yin gá máa rò pé ṣé bíbá yóò wà too creepy báyìí àwọn rúbẹ̀ ni wọ́n máa lọ tí wọ́n bá débẹ̀ wọ́n máa record àwọn oríṣiríṣi so náà máa ń gbé jáde tó dẹ̀ pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ wà òkè gbajúmọ̀ ni. wọ́n ṣàríra wọ́n bára wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀ ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn wọ́n ń ṣe wọléwọ̀de díẹ̀díẹ̀ wọn ò pé ní ẹja gbé lọ next level ẹja step up game wa ká tó fọ̀ pẹ́ wọ́n ṣègbéyàwó wọ́n fẹ́ra wọn. ìgbéyàwó alárinrin ni ó tó jẹ́ pé ilé gbọ́ ayé gbọ́ ọ̀run mọ̀ wọ́n fi lè pọ̀ tí wọ́n fọ̀nà roka Disney Island ni wọ́n ti lọ ṣe tẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò. wọ́n fẹ́ra wọn tán inú wọn ń dùn kálukú ń bá tiẹ̀ lọ ọkọ ń lọ bí iṣẹ́ tẹ́ pé inú ẹ̀ gan ń dùn gbogbo ìgbà míì gan á tún post ẹ̀ òun lọ́pẹ́ òun is a very lucky man kìnìkan inú ẹ̀ ṣáà ń dùn. àmọ́ ká tó wí ká tó fọ̀ láàrin ọdún mélòó kan ló bá di pé inú ìyàwó ò dùn mọ́ kí ló dé tínú ẹ̀ ò dùn mọ́ nínú ìgbéyàwó ọdún mélòó tẹ́ẹ̀ tí gbọ́dún mẹ́wàá tẹ́ẹ̀ ti fẹ́ra yín inú ìyàwó ò dùn mọ́ ló di pé kíyàwó mọ́ kájọ kó mọ́ ọkọ òde mọ̀ gbogbo èrò ọkọ nǹkan ni pé inú ìyàwó òun ń dùn bínú tòun ṣe ń dùn pé àmì lucky guy ó believe pé ìyàwó òun náà she's a lucky woman bóyá ìyàwó communicate pẹ̀lú ẹ̀ kò jẹ́ kó mọ̀dí tínú òun ò fi dùn tó ráwà gan ò mọ̀dí tínú ìyàwó ò fi dùn nínú marriage yẹn bóyá tó rọ́pò ògbélé ó máa ń lọ bí iṣẹ́ ni ìdí tínú ẹ̀ ò fi dùn kò yé wa àtẹ̀ mọ̀. So bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀ ó wá díjọ́ kan ní 2024 ìyàwó ń wo àwọn series kan ó dà pé TV series ni ó ń wo àwọn crime series kìíní kan táwọn òyìnbó máa ń ṣe yẹn ibẹ̀ ló ti ń wo ibẹ̀ ló ti rí ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Grant nígbà tó rí ìtàn ọ̀gbẹ́ni yìí ó wá wò pé ọ̀gbẹ́ni yìí òun mà láìkẹ́ o ọ̀gbẹ́ni tó rí ìtàn ẹ jẹ́ sáré sọ ìtàn kékeré fún yín nípa ìtàn ọ̀gbẹ́ni yìí ṣẹ́rí Grant òun jẹ́ ọmọ ọdún 35 35 years. Grant yìí ó wá nígbà tó wà ní ilé tiẹ̀ nígbà tó wọn ò tí ì dẹ̀wọ̀n ó rí campsite kan ibẹ̀ ló ti pàdé campgirl kan àwọn obìnrin lórí social media àwọn tó yẹ pé wọ́n máa so ibẹ̀ ló ṣàfẹ́ràn ọmọ ẹ̀ pé ọmọ ló dáa báyìí ọmọ ló dùn tó yìí lórí ibẹ̀ sí ní dáwó sí kóló ẹ̀ nìyẹn pé kó ń bẹ̀rẹ̀ sí ní máa sanwó sí ẹnu kàlùkàlù ó ṣàbẹ̀rẹ̀ sí ní dáwó yẹn débi pé owó tán lọ́wọ́ ẹ̀ pàtó owó tán lọ́wọ́ ẹ̀ ṣẹ́mọ tẹ́yìn náà ṣe máa ń ṣe ńgbà mi tẹ́ bá pàdé obìnrin mi ní TikTok tó bá ti ṣẹ́mọ ẹ máa lọ yáwó ṣe aláyàn tẹ́ máa sẹ́ndì ẹ̀ sí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ó ṣáà náwó ìgbà tó náwó ọwọ́ ẹ̀ tán ó di pé ó bẹ̀rẹ̀ sí ní jí owó bàbẹ́ ó jí tìyá ẹ̀ ó jí tẹ̀ ó ṣáà jí owó àwọn aráalé wọn débi pé owó tó nìkan ti ná fún ọmọbìnrin kò ń ṣe ọ̀rọ̀ $200,000 as in how
ká má ṣàfọ̀rọ̀ gùn àwọn ẹbí ẹ̀ wá ò pé ọ̀gbẹ́ni wa kó wa sọ wá darun gùn ó máa kó wa sí gbèsè náà bá gba fóònù lọ́wọ́ ẹ̀ pé nígbà tí ó bá sẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ ń wo nǹkan tó fẹ́ fi máa communicate ló wọ̀ pé àbẹ́ ẹ̀gbádùn ni ó ṣe lọ gẹ́ẹ̀tì ìbọn nìyẹn pé ó dà pé ẹ̀gbádùn pàù ló bá pa bàbá pàù ó pàyà pàù ó pa ẹ̀gbọ́n ẹ̀ náà ó ṣàràn gbogbo wọn lọ sọ́run àrèmábọ̀ nígbà tí ó pa wọ́n tán láwọn ọlọ́pàá ṣe mú ni ẹ pé kò sú àrà ìwọ náà wàá lọ mọ ṣayé ẹ ní agolo wa nígbà tí wọ́n ṣàgbédè ọ̀hún láti bẹ̀ lọ wọ́n fún ní life imprisonment ṣùgbọ́n story yìí ó jẹ́ nǹkan tó blow up pé èèyàn ṣe lè obsession turn to murder crime àbáwọn náà tiẹ̀ ṣe ń sọ èèyàn ṣe lè ya kíní rà ó bá di pé ṣẹlẹ̀ mọ́ páwọn òyìnbó iṣẹ́ ronú wọn gángbà míì gan kì í yé èèyàn ṣẹ́wọ̀n kí téèyàn bá rójú tán àìrójú ní ọmọ wáká ó bá di pé àwọn obìnrin was like wow it's so fun guy ṣe ó ṣe kíní kan ó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà sí débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pè gan lọ́gbà ẹ̀wọ̀n lóríṣiríṣi tẹ́ pé òun gan ẹ ti ẹ̀gbọ́n díẹ̀ nu tó máa ń sọ. Hi, my precious little kitty. I want so many more pictures and videos, and this is just amazing that I get to see you like this. Those beautiful little that I just want to fucking bite on. So láti bẹ̀ ìgbà tí ọ̀rẹ́ wa Victoria ẹja padà sọ́dọ̀ Victoria ìgbà tó wá rí ìtàn yìí ló wò pé ṣé ọkùnrin ló lè ṣe torí in tó ń lọ́nu brain ẹ̀ kò yé èmi o ló wò pé bóyá òun wò pé ọkùnrin lè pààyàn nítorí obìnrin tí ò rí rí àdún kò yé mi ó yà wò pé I like him you what I like him tó wà nù marriage ẹni sùúrù mo bèrè lẹ́ẹ̀kan ẹjẹ́ àjọ down kí lobìnrin fẹ́ gangan what do you want ó wà nù marriage as in you what ẹ wò káṣá máa fọ̀rọ̀ gùn ló bá kọ lẹ́tà sí o ní 2024 là ń sọ̀rọ̀ yìí o lọ́dún tó lọ ló bá kọ lẹ́tà sí nínú ọgbà ẹ̀wọ̀n nìyẹn náà bá rí lẹ́tà ó bá kọ tiẹ̀ padà ó bá ń kọ́ ọ̀rọ̀ wọn bá bẹ̀rẹ̀ sí ní wọ̀ díẹ̀díẹ̀ ló bá di pé wọ́n bá fall in love o nìyẹn náà ni ìyẹn Grant tó wà lẹ́wọ̀n ló bá wọ̀ pé kí lòun lè ṣe ló bá lọ gẹ̀ẹ́tì àwọn contraband fóònù kékeré kan ló ṣàrí yọwọ́ mú wọlé pẹ́pẹ́ nìkan ò mọ̀ pé ó ní fóònù yẹn ló bá bẹ̀rẹ̀ sí ní fi ń text Victoria wọ́n ṣá ń text ara wọn ló bá di pé wo mo ti nífẹ̀ẹ́ ọ ṣùgbọ́n ó mọ̀ pé mo wà nù marriage ló bá ọ̀la ìfẹ́ ṣe tí mo fẹ́ kó nù gbéyàwó yìí kó di pé kíni ìyẹn ṣàwọ̀ pé wẹ̀ kí la wá lè ṣe báyìí ó bá wọ̀ pé ó mọ̀ nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé wo bí a ká pa bọ̀bọ̀ yẹn jàre jẹ́ ká pa máa yẹn kárán lọ́rùn àrèmábọ̀ àbí kí ni ó dà kó sú àlà kí la máa ṣe báyìí ó yẹ mo mọ̀yàn máa mọ̀yàn ló bá di pé Grant ló bá connect pẹ̀lú ọ̀gbẹ́ni ẹ ṣáàjẹ́ ká pè ní agbanipa wọ́n bá connect pẹ̀lú agbanipa wípé kó wá bá wọn pa ọ̀rẹ́ wa èló lágbanipa máa gbà ẹ̀yin èèyàn mi Victoria wọ́n ṣàfàlọ́fàbọ̀ Victoria ṣàgbà láti fún agbanipa ní $11,515 kókó nǹkan tí $15 yẹn ń ṣe lórí ẹ̀ ní òye mi o àmọ́ wọ́n ṣàgbà ìyẹn náà gbà kò sí wàhálà ń gbà ọ̀rọ̀ bá parí wọ́n bá ń bá ètò lọ ló bá di wípé wọ́n ṣàfún ní gbogbo information ọkọ̀ ẹ̀ ìpè ó ń lọ bí báyìí ìjọba ẹ má pa ń lu ẹ pa ń gbà tó bá ti lọ ṣiṣẹ́ ń gbòòrò tó bá ti lọ sí state mi ìpínlẹ̀ mi ní kẹ́ lọ pa sí ẹ ṣe báyìí tó yẹ pé ọ̀gbẹ́ni Victoria ó dẹ̀ ń ṣe dáadáa sọ́kọ lójú ayé bẹ̀rẹ̀ sí ń ṣe ó máa post me and my husband me and kíní kan àwa yóò mọ̀ pé lálàá fẹ́ lù akutu fẹ́ wo.